union ó dàbí sọ́sídì tó yọ kúrò nínú owó Nàìjíríà ni bẹ́ẹ̀ ni kọ́mítì ṣe jẹ́ ẹ̀yọ kọ́mítì kúrò nínú iṣẹ́ union ẹ̀yọ sọ́sídì union kúrò bẹ́ẹ̀. Tafa Sego mà ti ń pàṣẹ o ó ti ń pàṣẹ o gẹ́gẹ́ bí state chairman àwọn ọmọ onímọ́tò Nurtw ní ìlú Èkó ó pàṣẹ pẹ̀lú ìgboyà tó lágbára ó ti wá jẹ́ kó yé gbogbo wọn o gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá wípé ẹ wò kò sóhun tó jọ kọmitì mọ́ o kí ni wọ́n ń pè ní kọmitì báwo lọ̀rọ̀ kọmitì ṣe ń àfẹ́ẹ̀tì ẹgbẹ́ Nurtw lẹ́kọ̀ọ́ kí ló dé tí wọ́n ṣe ní láti pa àwọn kọmitì rẹ́ nínú àwọn branches Nurtw báwo ló ṣe kan àwọn onímárúwá àwọn ọlọ́kadà Tafa Sego ṣàlàyé o bí kọmitì yìí ṣe dàbí sọ́bsidì lórí ọ̀rọ̀ owó epo Nàìjíríà tí ààrẹ Tinubu dẹ̀ pàpà yọ sọ́bsidì yìí àmọ́ gbogbo yín náà lè rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ààrẹ Tinubu ti yọ sọ́bsidì lórí ọ̀rọ̀ owó epo ṣé irú ẹ̀ náà kọ́ ló máa ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ Nurtw lára nǹkan tẹ́ máa rí nínú Tafa Sego ni pé sàn là ń rìn lọ́rọ̀ ẹ̀ ajé ló mú ní pẹ́kọ̀rọ̀ bó bá ṣe rí náà ló ṣe máa sọ jáde pẹ̀lú ohun tá a máa rí nínú fọ́nrán tí máa mú wá fún yín láì fàkókò ṣòfò ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àtúnṣe tó ṣe kókó láàrin ẹgbẹ́ Nurtw a jẹ́ pé nítorí èyí lọ́pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ṣe tò sí lẹ́yìn fún ipò state chairman Nurtw báwo ló ṣe máa jẹ́ mò ń bọ̀. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Kí ló máa wá ṣẹlẹ̀ báyìí tí Tafa Sego àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bá tún gbọ́ nípa ọ̀rọ̀ kọmitì ní àwọn branches Nurtw lẹ́kọ̀ọ́ ẹ já gbóhun tí Alhaji Tafa Sego pàṣẹ lórí ọ̀rọ̀ yìí báwo ló ṣe máa jẹ́ ẹ já gbóhùn lẹ́nu Tafa Sego. a ti kí wọn a ti sọ ọ́ lè wáyé ẹ̀wọ̀n gbóró làwọn èèyàn ń ṣe ẹ̀wọ̀n gbóró làwọn èèyàn ń ṣe kọ́mítì iṣẹ́ union ó dàbí sọ́sídì tó yọ kúrò nínú owó Nàìjíríà ni bẹ́ẹ̀ ni kọ́mítì ṣe jẹ́ ẹ̀yọ kọ́mítì kúrò nínú iṣẹ́ union ẹ̀yọ sọ́sídì union kúrò bẹ́ẹ̀. àwọn àbí wà àwọn ẹlẹ́dẹ̀ká tó ń kúra fáwọn èèyàn ẹgbẹ́ bí ọkọ̀ local government ẹ̀ lórí báyìí kọ́mítì gbogbo branch tó wà bẹ́ẹ̀ ṣe. ó lè fẹ́ dùkú ẹgbẹ́. Bàbá dé local government bíi báyìí pé gbogbo branch tó wà bẹ́ẹ̀ kọ́mítì lẹ́yìn ṣe ẹ̀yẹ mọ́ra yín. So everybody ẹ̀yọ sọ́ọ̀bù kọ́mítì ìwọ tó bá ṣe sọ́ọ̀yì fún wa bíbá yìí tó bá dé bá kọ́mítì tó bá fẹ́ gbẹ̀ wá. Tafa Sego lẹ́rí tí ó pa láṣẹ pé kò sí kọmitì mọ́ o kò sí kẹ́ẹ̀kẹ́kà mọ́ ẹni gbogbo àwọn branches Nurtw nígbà tí wọ́n yọ sọ́bsidì lórí ọ̀rọ̀ owó epo náà ni ọ̀rọ̀ kọmitì ṣe rí. Iṣẹ́ ọwọ́ mi ni mo jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀wọ̀n pé mo ká ojú ẹ̀. Ẹ̀rù ṣe kó kájú ẹ̀ ní gbogbo ṣe yìí ni ẹ ṣe sọ ní choice of the people. Ní ìdáhùn sọ fún mi pẹ́ fẹ́ mi, mo mọ̀ pẹ́ fẹ́ mi, àwọn bá fẹ́ mi láti pa o. Tó bá wò pé ṣé kọ́ni tí o fi ń gbé ya, ṣé ìjọba wá ti wọ́n ti ẹgbẹ́gbẹ́lé mo ò ní tẹ̀lé, má tẹ̀lé mi, ọ̀rọ̀ sọ́ọ̀rì mi, àṣìṣe ṣíàmà. Ẹ̀fọ́ òkú ẹ̀ bíláṣì ní ìṣe kọ́mítì bẹ̀rù láti ìgbàdí ti wà ní ordinary treasurer branch ìlú control báyìí, ibi tẹ̀sẹ̀ ṣíàmà, ibi dọ́dítọ̀. Ní báwọn dábàá wọ́n fẹ́ máa ṣe fún mi tó máa ń rí tẹ̀sí etí mi ni torí gíláàsì tẹ̀sí lèmi gbogbo ilé ìkẹ̀kùn jẹ́ ẹ̀ka tó bá jẹ́ gíláàsì tó bá gbogbo ojú àwọn èèyàn wàá mọ̀ kọ́ tá à ń sọ yìí pé àwọn èèyàn ń ṣàìsàn láì ṣe kọ́ ní malaria wọ́n ṣe àìsàn. Àníkè bàbá o àníkè wá bí láti máa náwó láti wá sọ̀rọ̀
ọjọ́ ọ̀rọ̀ sì ń bọ̀ ọ̀rọ̀ yẹn sì pọ̀ ní ọ̀rọ̀ àwa bí láti wá píìkì fúnra wa pé ká ṣe kí ni akẹ́kẹ́gbẹ́ ìbẹ̀yọ̀ kan ká lè fi tọmọtọmọ ká fi fún àlájì mùsùlùmí ní full support fún president. ẹ lọ sọ́ọ̀bù kọ́mítì gbogbo ìwọ tó bá jẹ́ branch àwọn onímọ̀lúwà ìwọ tó bá jẹ́ unit àwọn onímọ̀lúwà lẹ́yìn youth and security bàbá ní ọkọ̀ ọ̀wá ọ̀pọ̀ fún ọ. Tafa Sego lórí tí ó pa láṣẹ pé kò sí kọ́mítì náà kò sí kíákíkà mọ́ ní gbogbo àwọn branches NURTW nígbà tí wọ́n yẹ subsidy lórí owó epo náà ní ọ̀rọ̀ kọ́mítì ìṣẹ̀rí. ẹ sọ́ọ̀bù kọ́mítì wọ́n ní bọ́ọ̀lù tó wà lókè gbogbo àwọn bọ́ọ̀lù àtúntò wa èpè ránṣẹ́ fún gbogbo wa ẹlẹ́rìí lè máa ṣe kí ló máa gbẹ́ ìlú rẹ̀ ní. ẹlẹ́rìí máa gbẹ́ ìlú rẹ̀ ní ọmọ bàbá fún mi lọ́wọ́ ìgbàgbọ́ tí o bá ṣe ẹni àdúrà kò lè bá mi. àwọn ẹ̀fọ́ lè máa lè lò fún ẹ tí o bá ṣe ẹni kò lè bá ẹ. ìjẹ́kọ̀ọ́ ìwé lọ́wọ́ ìjẹ́kọ̀ọ́ ìwé lọ́kàyà òwe ìwé ọmọ ìjọba tẹ̀lé bá ṣe fọ́dún mẹ́rin ló mọ kí a ti kà ló mọ kọ́mítì lọ́wọ́ ẹ̀pàdéwọ́ lọ́wọ́ ẹ̀pàdéwọ́ ló mọ kí a ti kà ló mọ kọ́mítì. àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ìdókòwò wa yọ àwọn olùkọ́ ẹ̀ṣẹ̀wà sẹ́kẹ́tì ṣẹ̀ṣọ̀rà lọ́wọ́ ní kí ọmọ ẹgbẹ́ kò wọ́n ta lọ́wọ́ ní ọjà kò wá àbẹ̀bẹ̀ sí èlú ìlú ọ̀sán lọ́jà ọmọ adé wọn kọ́ ní. ẹ fún ẹlẹ́tọ̀ọ́ òkè fún fọlọ́run òkè. òun nìyẹn ò kí lè ròyìn nípa àwọn ìgbésẹ̀ tí Tafa Sego ti bẹ̀rẹ̀ sí ní gbé lórí ọ̀rọ̀ ẹgbẹ́ NURTW àwọn àtúnṣe tó ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.